ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Àlàyé rẹ̀ lórí bí ọdún Ìjírà ṣe bẹ̀rẹ̀ àti àsìkò tó bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ èèyàn ló ti ń béèrè wípé ta gan ló bẹ̀rẹ̀ ọdún Ìjírà tó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun fáwọn mùsùlùmí jákèjádò lágbàláyé. Ààfin Sultan ìlú Sokoto Sa'ad Abubakar kẹta tó jẹ́ olórí ẹ̀sìn Islam ní Nàìjíríà ló kéde ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹfà yìí gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ọdún tuntun àwọn mùsùlùmí. Ọdún Ìjírà bẹ̀rẹ̀ ní 1448 lẹ́yìn tí Ànábì Muhammad rìnrìn àjò láti Mẹ́kà lọ sí Mẹ̀dínà. Orílẹ̀-èdè Saudi Arabia náà kéde ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ àkọ́kọ́ nínú ọdún Ìjírà. Àwọn ìjọba ìpínlẹ̀ kan ní Nàìjíríà tiẹ̀ kéde ọjọ́ Ìṣẹ́gun yìí kan náà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àyájọ́ ọdún Ìjírà. Àmọ́ ọ̀pọ̀ èèyàn ni wọ́n fẹ́ mọ ìgbà táwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní lo kàlẹ́ndà Ìjírà fún ìgbà àkọ́kọ́. Onímọ̀ nípa ẹ̀sìn Islam tó fi ìlú Àbújá ṣe ibùgbé, Sheikh Hussaini Zakaria sọ pé àwọn mùsùlùmí lo kàlẹ́ndà Ìjírà fún ìgbà àkọ́kọ́ lásìkò ìjọba Khalif Umar bin Khattab. Sheikh Zakaria ṣàlàyé wípé oṣù nìkan ni wọ́n máa ń kà tẹ́lẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ń ka ọdún Ìjírà. Ó ní bí wọ́n ṣe ń ka oṣù nìyí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún títí di ìgbà tí Umar gba lẹ́tà láti ọ̀dọ̀ gómìnà Basra Abu Musa al-Ashari, ẹni tó kọminú pé ó nira láti máa ka ọjọ́ àti oṣù. Zakaria ní èyí ló mú kí Khalifa Umar ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan láti ṣèwádìí lórí ìgbà tí ọdún Ìjírà máa ń bẹ̀rẹ̀ gan-an. Àwọn mùsùlùmí kò tí ì máa tẹ̀lé ọdún Ìjírà ṣáájú àsìkò Sayyidina Umar. Lásìkò tí ẹ̀sìn Islam ti tàn kálẹ̀ káàkiri àgbáyé, àwọn kan tún kọminú wípé kò hàn kedere sáwọn ìgbà táwọn ìṣẹ̀lẹ̀ yìí wáyé àti pé ó yẹ káwọn mùsùlùmí ní àkókò tí ọdún yóò máa bẹ̀rẹ̀. Zakaria ló sọ bẹ́ẹ̀. Ọdún Ìjírà jẹ́ ọdún kan tó ṣe pàtàkì púpọ̀ fún àwọn mùsùlùmí jákèjádò àgbáláyé. Àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ti kéde ìsinmi lẹ́nu iṣẹ́ láti fún àwọn mùsùlùmí láǹfààní láti ṣe àjọyọ̀ àjọ náà dé góńgó. Ìjírà ọdún yìí jẹ́ wíwọ̀ ọdún 1446 fún àwọn mùsùlùmí. Ìyàtọ̀ tó wà láàrin ọdún mùsùlùmí àti ọdún yòókù ni pé wọn kì í ṣe papọ̀ pẹ̀lú àwọn yòókù àti pé orúkọ wọn yàtọ̀. Bákan náà ni àwọn gómìnà ti ké sí àwọn aráàlú láti lo àsìkò àyájọ́ fi gba àdúrà fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìbágbé àlàáfíà fún orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú àtẹ̀jáde kan tí olùbádámọ̀ràn rẹ̀ Sulaiman Ọlánrewájú buwọ́lù fún àwọn akọ̀ròyìn rọ gbogbo mùsùlùmí láti máa gbàdúrà fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni à ń pè ní ọdún mùsùlùmí àti pé kí ni pàtàkì rẹ̀? Ọdún Ìjírà ti wà ṣáájú kí wọ́n tó bí Ànábì Muhammad, ṣùgbọ́n wọn kò lo àwọn oṣù lásìkò náà. Lílo àwọn oṣù nínú ọdún mùsùlùmí bẹ̀rẹ̀ lẹ́yìn tí Ànábì gbéra kúrò láti ìlú Mẹ́kà lọ Mọ̀dínà lórílẹ̀‐èdè Saudi Arabia. Ìdí rèé tí wọ́n fi ń pe ọdún tó parí ní 1445 AH túmọ̀ sí ọdún 1445 lẹ́yìn tí Ànábì rìnrìn àjò. Òṣùpá wíwọ̀ ni ẹ̀sìn Islam fi ń wo àsìkò. Kò sí nǹkan kan nínú àwọn oṣù mùsùlùmí tí ọjọ́ rẹ̀ pé bíi ti ọdún Gregorian. Àwọn mùsùlùmí máa ń ṣe àyájọ́ ìrìn àjò Ànábì Muhammad láti Mẹ́kà lọ Mọ̀dínà. Ó ṣe kókó fún àwọn mùsùlùmí nítorí ó ń jẹ́ kí wọ́n ní òye sí i nípa ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam àti bí ó ṣe di ọ̀kan gbòógì. Lọ́jọ́ kìíní oṣù Muharram, àwọn ò ní ọjọ́ kan fún ìjọsìn, ṣùgbọ́n ó dúró gẹ́gẹ́ bí àsìkò láti rántí ìrìn àjò Ànábì àti ìlàkọjá rẹ̀. Gbogbo mùsùlùmí ni wọ́n máa ń rò láti gba àwẹ̀ àti àdúrà lọ́jọ́ kìíní ọdún.
ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ni kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.